àtìkù òbí àti mákindé fẹ́ẹ́ gba ìjọba lọ́wọ́ tinubu o. Kí èròǹgbà wọn lè wá sí ìmúṣẹ àfi kán ṣe àwọn nǹkan wọ̀nyí o. Kò sí wáàsí kan tí ẹnikẹ́ni lè ṣe fún Alhaji Atiku Abubakar, bẹ́ẹ̀ ni kò sí wáàsí kan tí ẹnikẹ́ni lè ṣe fún Peter Obi àti Ṣèyí Mákindé o. Nǹkan ẹyọ kan tó lè dùn mọ́ wọn létí ni pé kí wọ́n gbọ́ bí wọn yóò ṣe gba ìjọba kúrò lọ́wọ́ Tinubu. Bó tilẹ̀ jẹ́ wípé Àtíkù ni ọ̀rọ̀ náà ká lára jù, síbẹ̀ Òbí ò sinmi. Mákindé náà ò sì yéé mú inú ara rẹ̀ dùn. Òun náà ń lérí pé òun fẹ́ gba ìjọba, bẹ́ẹ̀ ohun tó ba ọ̀rọ̀ wọn jẹ́ ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń du ipò ààrẹ yìí. Ìṣòro burúkú tí wọ́n ní ni wípé wọn kò lè díjú mọ́rí kí wọ́n jókòó pé bíríkótó kí wọ́n fa ẹnìkan kalẹ̀ nínú wọn. Bóyá tó bá ṣe pé wọ́n rí ẹnìkan fà kalẹ̀ nínú wọn ni bóyá èròǹgbà wọn á lè bọ́ sí ìmúṣẹ. Àwọn á sì lè rí nǹkan kan ṣe lásìkò ìdìbò tó ń bọ̀. Ohun tí àwọn tí wọ́n mọ̀ nípa òye òṣèlú ní Nàìjíríà ṣe ń wí nìyẹn, pé wọn ò mọ bí ẹni tó kú ṣe ń rìn, wọn ò mọ bí ẹni tó kú ṣe ń rìn pàdé ẹni tó sọnù, pé nígbà míì òkú ajá a sì máa jẹ̀kọ ju ayé ẹ̀ lọ. Àwọn Àtíkù lè rí ọwọ́ mú lóòótọ́ tó bá lè ṣe àwọn kinní kan, nítorí lákàlàkà kò ṣeé fi làjà, wọn yóò ti olúwa ẹ̀ ṣubú ni. Ọmọ eégún sì ṣe máa gbé ṣeré, ẹni tí yóò sì jẹ oyin inú àpáta kò ní wo ẹnu àáké. Téèyàn bá sì fẹ́ jẹun gbọ̀ngbọ̀n á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. Ohun tí Àtíkù, Òbí àti Mákindé lè ṣe ni wípé kí wọ́n wá èèyàn kan fà kalẹ̀ nínú wọn, kí wọ́n sì jọ fi ọwọ́ sowọ́pọ̀, kí wọ́n sì jọ ṣiṣẹ́, kí wọ́n sì kojú ìjọba tí wọ́n fẹ́ yọ kúrò níbẹ̀. Nǹkan tí àwọn àgbààgbà ẹgbẹ́ ń sọ nìyí, pé ẹ fa ẹnìkan kalẹ̀ láti lè fi kojú ẹni tí ẹ fẹ́ yọ kúrò nípò, nítorí wípé igi kan kò kí ń dá igbó ṣe, ẹ jọ fọwọ́sowọ́pọ̀.